láàánú pé ìyàwó èèyàn ṣe kéèyàn dẹ̀ bá wù. So mo wá báyàwó mi wí sí the next thing ni pé kó kẹ́rù kó sọ pé òun lọ. Ṣòtìrí tí mo sọ fún ẹ wípé ìyàwó mi ò responsible, ó ti ní ẹni tó ń fẹ́ lẹ́yìn. Ìdí nìyẹn tó jẹ́ pé wọ́n bá punishment kékeré tí mo fún yẹn ló fi torí ẹ̀ kẹ́rù. Ṣé ẹ ti tó kéèyàn kẹ́rù? Lójú pé ó pè. Well, kò sí problem. Wàhálà bọ́ lọ́rùn mi. Fi ẹ̀dẹ́ dá. Kí lẹ́yìn dúró ṣe? Tẹ́ ò tẹ̀lé. Kí lẹ́yìn dúró ṣe? Àdútì Nígbà. Àbí nǹkan ṣe ìyá tó máa jẹ ilẹ̀ dúró tì ẹ̀. Èmi lẹ̀ ń dúró dè. Ẹni wá gbọ́ tó ń sọ̀rọ̀ sí ọ̀kẹ́ wọn á rò pé bóyá love daddy ẹ̀ nìyẹn. Ọ̀rọ̀ mọ̀ pé díọ̀ tààrà ẹ̀yìn mọ́mí ẹ̀ ló wà. Okay, no problem. Kí ni màá ṣe fún ẹ̀yin ọmọ yìí o? Kí ni màá ṣe fún ẹ̀yin ọmọ yìí o? Ó ní kí n kó yín lọ náà. Kì má kó yín lọ nǹkan pẹ̀lẹ́. Màmá rẹ̀ kí má kó wọlé bí oko. Àwọn ìyàwó rẹ̀ sábà ní ọmọ sí pátá náà ń bọ̀. Bẹ́ẹ̀ kí n lọ ta ní fún wọn. Ó ti jó ẹjú dádì. Báwo ni? Ìsìlá, mo ti máa fẹ́ sí. Mo ti máa fẹ́ àti fún yín. Ẹ fẹ́ kú. Dádì, ẹjú náà kú ọlọ́mọ ẹ̀kọ́ ẹjọ́. Gbogbo n tá à ń sọ náà gbogbo fámìlì àti báyìí náà lọ ẹ̀wọ̀n máa sọ sí pé kí n kó àwọn ọmọ kí n máa kó wọn lọ mo fẹ́ kó wọn gbà àǹtí àwọn ọmọ yìí náà ní ẹ̀fà wọn mọ́ra. Akànjí ó máa kó àwọn ọmọ ẹ lọ ni mi ò lè kó wàhálà ọmọ kọ̀ọ̀kan rárá ṣé mi ni mo ráyè àwọn ṣẹ ni àbí mi ni mo ní kó ṣán lọ. sista ibo lẹ fẹ́ kí n kó wọn gbà ẹ wo bí ká ní wípé èmi ni ẹ̀yin ni tó bá jẹ́ wípé ẹ mọ̀ dáadáa nípa business ẹ ní ṣe no sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí wípé ṣọ́ọ̀bù yín yẹn gbogbo ọjà tẹ́ ń ta yẹn àǹtí àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ tó ń bá yín kiri ọjà káàkiri ẹ máa reduce wọn torí ìnáwó làwọn ẹ máa jẹ́ fún yín àwọn ọmọ irinṣẹ́ ni mo ti kó wá fún yín yìí ẹ nígbà tí wọ́n bá wọn lè dá ló fẹ́ béèrè owó lọ́wọ́ yín àní káwọn ọmọ sáà ti jẹun kan yó kan dẹ̀ sùn kan jí ó tán àǹtí ẹ̀yin lè máa lo wọn gbó tútútú ẹ jẹ́ kán lọ sí ṣọ́ọ̀bù kan má bá yín kiri ọjà. Àdéhùn làdéhùn mo máa padà wá kó wọn kó o dẹ̀ padà wá kó wọn kó má pẹ́ rárá ni. láìpẹ́. ó máa padà wá kó wọn ni o. láìpẹ́ at the same time gbogbo tí àwọn èèyàn ń bú ẹ̀yin náà yẹn wípé ọmọ kan lẹ bí kinní kankan tó bá rí gbogbo wọn nù ilé ẹ mọ̀ pé ẹ ti di ọlọ́mọ púpọ̀ nìyẹn ẹ̀yin náà kí wọ́n mú ìdáre jẹ tó odò ní yín ni. ẹ dìde ká ẹ jókòó bàbá yín bọ̀ wá kó yín. ọmọ màá kó yín láì. àdéhùn nìyẹn. ṣùgbọ́n ìṣòkò wà lọ́dọ̀ màmá náà ẹ ti gbọ́ jíjẹ ńkọ́ àǹtí ọmọ yóò ti ṣe oúnjẹ tán ni. Rẹ̀mílẹ́kún. ẹ ṣe ìjọjú àǹtí ibi ilé kókókókó yìí. Rẹ̀mílẹ́kún. Rẹ̀mílẹ́kún ṣe kí àwọn ẹbí pààyàn àwọn ìjókòó ẹ ló wà níbi jàre kó ti ẹ kóra yín papọ̀ kẹjọ ìwọ náà gbọ́ kí ṣe lọ́ba Rẹ̀mílẹ́kún.
ní ìdàtí sọ pé ń fowó gbọ́ ọmọ ṣẹ́ àbọ̀ ọmọ ọ̀dọ́ ọmọ báyìí kó wáyé kó yé mọ business mọ business. wà á ṣàwà kó wọn àdéhùn ni wípé òun bọ̀ wà kó wọn. make sure pé o fọ gbogbo àwọn aṣọ yẹn kó mọ́ dáadáa gbogbo ọrùn ẹ̀ apá ẹ̀ everything mo fẹ́ kó mọ́ dáadáa bí o ṣe máa ń fọ aṣọ mi tí kò máa ń mọ ẹ̀ mi ò like rárá mi ò máa ń like bó ṣe máa ń fọ kó make sure pé o fọ everything kó mọ́ dáadáa. The last time tó fọ school uniform mi ò like bó ṣe fọ rárá ó dọ̀tí gan abíyá ẹ̀ apá ẹ̀ everything pátá ló dọ̀tí bóyá bí tó sáà sí ni o bóyá o fọ mọ́ ni kò tẹ̀ wá yé mi rárá kó o mọ bó ṣe máa fọ dáadáa gbogbo ọ̀nù ẹ̀ yẹn kò mọ́ rárá ó dọ̀tí gan abíyá ẹ̀ ogun ẹ̀kọ́ dọ̀tí kò tẹ̀ mọ́ra mi ò like ẹ̀ tó bá dẹ̀ fọ ilé rẹ̀ tó bá fọ tí kò bá wọn wá tún fọ ni o. ẹnlẹ́kùn ọjà ṣe ọkọ nílé ní kájọ fọ. nǹkan ń ṣe ẹ́ bí o ṣe kọ́kọ́ nílé kí má jókòó tẹ kájọ máa fọṣọ kájọ fọ aṣọ ó tẹ bọ́ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ oko ni kájọ fọṣọ iṣẹ́ kí ló gbà iṣẹ́ ọmọdọ̀ náà ló gbà dandan lẹni kó bá mi fọṣọ rẹ̀ nǹkan tí mo sọ fún ẹni kò gbọ́ aṣọ mi ò gbọ́dọ̀ máa mú tí kò bá ti mọ́ ò máa tún fọ ni kò gbọ́ mi ó rẹ gbọ́dọ̀ sá sí ibi tó sì máa dì tí o kó mẹ́sọ̀ pé ibi tó fẹ́ sá sí ó fọ bẹ̀ ó mọ dáadáa kó tó di pé ó sá tó bá dọ̀tí ó máa tún fọ ni. I find anything wrong? Yes, you did. I still don't get your approval because your lines are convoluted. Please tell me what happened and stop making noise. I know you pretend a lot. Oh my God, now listen. I want you to get this into your skull. Emi ati eni no gba. Ati just say sebo shokoto and I will do it. Okay, let's go. Don't worry.
Okay, let's go. Okay. So, about woman rights, there can be a job, and woman rights, there so I think definition. All the woman rights are the basic liberties and rights. Human rights are the basic liberties and rights which human beings are entitled to, irrespective of age, race, and gender. And then, irrespective of age, possibly any people actually create to see Experts say young talent will be needed, and it will also generate global collaboration. The successive completion commissions indicates that 2018 will be a year of extraordinary significance for China's aerospace development. The highly acclaimed change. Experts say young talent will be needed, and it will also generate global collaboration. Former China National State. And it will also generate global collaboration. The successive completion commissions indicates that 2018 will be a year of extraordinary significance for China's aerospace development. The highly acclaimed change. Experts say young talent will be needed, and it will also generate global collaboration. Over 18s only, gaming can be addictive. Play responsibly. This message has been approved by the BC. What did you come back and you so come back, Jerry? I'm curious and took a shave. So come back, Joe. Go shave you like Kini kílẹ̀ tó ń wo mi ṣé ètò wò tó ẹ dìde kó kọjá lọ sí kíchìn kó lọ fa bọ́ dìde jàre kí ló ń kọ́ nù ẹ̀ kí ló mọ̀ tán sọ́mẹ̀ kí ló mọ̀ ẹ̀ tó fẹ́ kọ́ ẹ fíwèé ẹ ṣeun ẹ kọ́ dìde kó kọjá sí kíchìn kó lọ fa bọ́ kó dẹ̀ kọjá sẹ́kùlé náà kó lọ fọ gọ́tà yẹn àbí ọmọ òun ló ti máa gbé fún ọmọ òun ló ti máa ní kó fọ tí kò ní fọ wọn dìde. ẹ bó ṣe rí ó dàbí ọmọ ọ̀dọ́ náà kúkú ní tẹ́lẹ̀ náà báwo ló kí ló jẹ́ náà tẹ́lẹ̀ ìṣá lọ ẹ kóra yín lọ. Can you bring us this airline? John Keats, can you hear me? Hello? Wow. Cousin. What is our last topic? How long did I last week? Factors of production. Factors of what? Of production. But there's something that factors of open simile. Open simile. Now, after you don't come here for me, go down for come many here. Okay. Salad for me. Is it correct? Yes, sir. Nko. Bye. Oba ja. Oba. You. Entrepreneur. No. Remilekun. Oya
ṣe inú báàgì láǹsà wa. Kí ló ń forí ẹrù rẹ̀ lẹ́kùn? Ohun táwọn tó pẹ́ sọ́nsìn ni wọ́n rántí. Rẹ̀mí lẹ́kùn ohun táwọn tó pẹ́ sọ́nsìn ló ń rántí. Àwọn ọmọ tó máa forí ẹrù I just don't know. Wọ́n dẹ̀ máa nù ẹ lọ́sàn-án yìí. I will beat you this afternoon. Kí ẹ̀kọ́ bá mi rẹ̀ bàbá. Ẹ ló ń sakúnlé. Ẹ jọ àwọn olùkọ́ ìgbà kíláàsì lọ́wọ́lọ́wọ́. Ṣẹ̀gbọ́ ẹ ṣe. Now, àdìkí ni à ń sàlẹ̀ mílẹ̀kùn. Mo máa ń wọ́n jẹ́ àṣà tẹ́mi náà. Kí ló ṣe lẹ́gbẹ̀ẹ́ sínsìn? Ṣáré ni sọ fún ni. Ṣé pé o mọ̀ fúnra rẹ̀ lẹ́mílẹ̀kùn? Kí ló tó wà sọ́n sálẹ̀ kan? Come, I don't know. Sit down. Now, a tún sọ lẹ́sìn tó kọjá. Mo sọ fún yín dáadáa last week pé àwọn nǹkan àmúyẹ lands. Examples are the meaning of lands. Dáadáa sọ fún money is what? Is a free gift of what? Of life. Abi? Yes. Kí ni ìṣòro ẹ náà? You better weigh yourself. Now, kí ni ọjàre? Mental effort. That's it. Ẹlẹ́gẹ̀ta capital. I mean capital is. Dìde dúró. Kí mo sọ Tosin? Ẹ sọ pé kápẹ́ńtà. Fọ́níṣọ̀ ni ohun tó ń jẹ lọ́nà oúnjẹ ṣáájú gbogbo ayé láàárọ̀ oúnjẹ ni ọ̀sán oúnjẹ ni kí ni ìṣòro ẹ̀gbọ́n náà? Kápẹ́ńtà ọ̀kà náà tó dùn sídà náà tó dùn máa fún ní assignment ni mo lè gbé ní assignment àti ṣe last week o àwọn fẹ́kẹ́ náà lọ lé the remaining two kọ sílẹ̀ fún mi bóde òun ní kẹjú ewó màá mọ̀ I want to use your own English ẹ lọ ọ̀rọ̀ yín ní kẹfì kọ́nsà fún mi sọ́mi lè rí àwọn ní Mr. Akure This standard English logo. The example 2. Okay. Example 2. Can you question? Discuss of the spirit of class. What these students are giving on table. Tosin. Ninguém. Modelo um pouco. Quem? Ele tá plan for okay. Oye man believe on smart. Yes. Only there. Okay, the mean. Yeah, and the frequency it should be F. Olówó lọ́wọ́ mi. Ní báàgì. Olówó ní báàgì. I think that is a good idea. Bẹ́ẹ̀ni tó sọ ló máa lọ ṣe o. That's because 0, 1, 2, 3, 4, 5. Ninguém vai ter. How many films? Alright. Oh my God. Buni Opolo, she's a good girl. Ọpọlọ ni jẹ́ kó gbà. Ọpọlọ ni jẹ́ kó gbà. She's very very smart. Gẹ́ẹ̀ ń wùwà. Kí ni problem ọkọ tó sì Kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ni problem ẹ? Okay. Kí lélẹ̀ nínú báàgì ẹ̀ bring it out mo jáde.